Adébánjọ ẹ ti bojú àwọn ọmọ Yorùbá jẹ́ kí la jẹ fún yín. Wetin we do you now? Afẹ́nifẹ́re Adébánjọ faction ti yín ẹ disgrace ètò ẹ̀dúró gan. Kí ló tẹ̀ ṣe yín Afẹ́nifẹ́re wọ̀nyí gan-an? Afẹ́nifẹ́re faction Bàbá Fásọ̀rántì tí wọ́n support Tinubu wọ́n disgrace wa èpè náà fi ń jí wa lójoojúmọ́ ta fi sùn. Ẹ̀yin náà tún wá wò Adébánjọ pé kí lẹ lè ṣe fi kún rògbòdìyàn tó wà lẹ́yìn. Ẹ̀yin náà tún wá lọ bójú wa jẹ́. Ìsìn tó ti wá pé tán ní tí àwọn Labour Party ti wá pé EFCC kan lọ wọ́ọ̀dì yín sí ṣára yín àdẹ̀balẹ̀ àdẹ̀wọ̀nù yín ẹ máa bọ́nú Yorùbá Nation. Ẹ dúró ọ̀rọ̀ Yorùbá Nation ẹ fẹ́ máa mú nǹkan dání o. Gbogbo àwọn tó gbógun ti Yorùbá Nation náà kàn ṣẹ̀sìn left right center. What is going on gangan? Kí ló ń ṣẹlẹ̀? Oníkílódé bẹ́ẹ̀ ni campaign funds Labour Party asks EFCC to probe Obi Yesufu Afẹ́nifẹ́re ó yà wọ́n náà lẹ́nu bẹ́ẹ̀ ṣe rí nìyẹn ní LP kan lọ probe Obi Peter Obi kówó jẹ mo gbé ta lè nìyàn Ọlọ́run Peter Obi even you baba Aisha Yesufu even your name dey o how you take enter this list now? Aisha Yesufu. You mismanage money. You too. Okowoje. You kowoje. Adébánjọ lọ́jọ́ orí yín. Ṣé ó dá kí EFCC wá gbé yín? Ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. The party has alleged that Yesufu, along with Pastor Itua and other accomplices, mismanaged and diverted over 12 billion naira and $50 million. Mo ti dákú ẹ jí mi. Mo dákú ẹ jí mi. 50 million naira, $50 million in donation intended for the Labour Party's campaign. Over 12 billion naira and $15 million in donation intended for the Labour Party. Mo ti dákú. Baba, ẹ wá. Baba Adébánjọ, over 12 billion. Ẹ kò jẹ́. Over $50 million. Owó wọgbó Aisha Yesufu lẹ́yìn. Let me say this. What is happening in the Labour Party is, for me, the noise next door. I'm not a member of the Labour Party, and I have labored to make this clear before the election, during the election, and after the election. I have not concerned myself with what is happening in the Labour Party. Kenneth joined the Labour Party, so it was his business what was happening there. It's none of my business, and I have not made it my business. I'm not a politician. I am a citizen of a country that is not yet born, a victim of Nigeria looking to have a better country in the future. Peter Obi is a man that I admire a lot. I don't expect him to dictate what should happen in the Labour Party. When did he join them? The Labour Party is a party. It's not, I believe that if it's a party, to an extent, they would have to find a democratic means of resolving their differences. Peter Obi is not in a position to dictate the terms of their settlement to them, and I don't expect him to. Obviously, Kenneth Okonkwo has a different understanding of. Hey! Campaign funds. Labour Party asks EFCC to probe Obi Yesufu Afẹ́nifẹ́re. Jesus Christ. The National Working Committee of the Labour Party, led by Julius Abure, has called on the National Security Advisor and the Economic and Financial Crimes Commission to investigate Aisha Yesufu, Pastor Itua, the party's 2023 presidential candidate, Peter Obi, and leaders of Afẹ́nifẹ́re for alleged misappropriation of funds from the 2023 presidential campaign. Jesus Christ. Ẹ kówó jẹ Peter Obi, kò tí di president nìyẹn o. Àbí kò ṣe the same Peter Obi tí gbogbo wa jọ mọ̀. LP 77, LP 85, LP 99, LP Obi nanin, Obi krinke, Obi kówó jẹ. Lẹ́yìn wá ń condemn Bàbá Tinubu, ṣé ti rí pé rádaràda of the highest order ní gbogbo wọn. Irúkirú ọbẹ̀ wọ ni wọ́n tí ìdórí àpẹẹrẹ nìyẹn o. Ṣé ra wọn wèrè. Kò sí ènìyàn.
àti leader Afẹ́nifẹ́re Pa Adébánjọ nìyẹn bàbá mi Adébánjọ ẹ̀yin náà tún wá lọ gbé disgrace wá fún wa wálé ṣé ìkan mi ò sí nínú ọ̀rọ̀ yìí fún ẹ̀yin àgbààgbà àsìkò yìí generation ẹ̀yin àgbààgbà àsìkò yìí bàbá Ọbásanjọ́ bàbá Tinubu Pa Adébánjọ bàbá Fáṣọ̀rántì ẹ máa bá mi dárúkọ gbogbo wọn kí ló dé generation yìí ò pé ilẹ̀ Yorùbá o wàhálà yẹn pọ̀ gan o mo gbàdúrà kí gbogbo yín dàgbà ti dàgbà dáadáa kẹ́ tún dàgbà jù báyìí lọ tẹ́ ẹ bá wá dàgbà tẹ́ ẹ dògbò tọ́lọ́jọ́ bá dé tẹ́ bá lọ èpè la máa fi ránṣẹ́ sí yín ṣé ẹ mọ̀ wípé gbogbo iṣẹ́ tí àwọn bàbá late Awólọ́wọ̀ àǹkó tí wọ́n ṣe sílẹ̀ ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin náà lẹ dojú gbogbo ẹ̀rú tẹ̀ta akọtìlẹ́tà nìyẹn ẹ bá gbogbo nǹkan ilẹ̀ Yorùbá ẹ bá jẹ́ ẹ̀ẹ́dẹ̀ padà ṣe míì sí ilẹ̀ Yorùbá nínú generation gbogbo ẹ̀yin tí mo kà kalẹ̀ yìí ordinary tap water kò sí nǹkan tí Yorùbá jèrè lára yín àfiṣe ni ẹ wá wò ó pé bẹ́ẹ̀ ṣe bá wa ẹ ti balẹ̀ jẹ́ ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan rẹ̀ kan ṣe sílẹ̀ Yorùbá ẹ kàn wá ṣá ẹ wá wò ó pé kí lẹ tún lè ṣe fún wa ẹ wá ṣẹ́ṣọ́ ìyà fún wa disgrace ni ojúmọ́ kan disgrace kan ni kí ló dé bíi ti Pa Fáṣọ̀rántì fashion tí wọ́n tó tẹ̀lé bàbá Tinubu tí bàbá Tinubu ṣe ń bojú wọn jẹ́ lójoojúmọ́ táwọn náà ń bojú wa jẹ́ ẹ̀yin náà faction ti yín náà pẹ̀lú LP ẹ̀yin náà tún mú disgrace wálé ẹ̀yin nu wọn lọ́nu ẹ̀yin nu wọn lọ́nu. This call was made by the LP èmi gan ti pè LP bíi ti àwọn ọmọ Ìgbò báyìí LP Peace National Publicity Secretary Abayomi Arabambi at a press conference in Abeokuta, Ogun State on Wednesday. Arabambi expressed concern over recent comments by Yesufu Aisha, that our beautiful sister, who defended herself against accusation of being involved in the alleged diversion of the 2023 campaign funds. Aisha Yesufu, my sister, me like you, but how you can't take manager when your name can't enter this kind list? This one a fuck up. Aisha Yesufu. I know so many of our sisters, many women go there highly disappointed for this kind of thing. You don't to get mouth past this level. Your mouth be like razor. You know, say as you they begging for this one, begging for that one. How come your name come dey this list now? How you take wakaran? Aisha Yesufu, you wey everybody they proud of, especially we women, say at least for that Nigeria, we still see one of our sisters where they vocal, where they stand for the masses. And I know say many of your followers they go they highly disappointed too. How na tell wakaran? The money no small sha. Okay, no wahala. Here we dey. The party has alleged that Yesufu, along Pastor Itua and other accomplices, mismanaged and diverted over 12 billion. I talk am. Mismanaged and diverted. Wọ́n lè mismanage, ẹ tún divert owó kúrò ní àkáǹtì ibi tó yẹ kó wà lọ síbòmí àbí ibi tó yẹ kẹ́ kókó lọ ẹ kó lọ bòmí. Diverted over 12 billion naira. Abálájọ tí brother mi Délé Fárótìmí, Bàbá Dèlí, abálájọ tó sáré gbọ́ra wọn yọ, púpù. Àfi bí ìgbà tó bá mú ìyẹ́ ara ẹdìyẹ àbí ẹyẹ tó fà tún pì. Kíá, bàbá ti sáré bọ́ síta pé láwọn àwọn ọmọ kankan nípa lówó dé o, kọ́ má fi rẹ́dẹ̀rẹ́dẹ̀rẹ́ wọn lára o. In fact, Bàbá Dèlí, Bàbí Délé Fárótìmí, mo like yín brother mi. Ẹ̀yà tètè sọ̀rọ̀ wípé sí lára Labour Party. So sí lára Labour Party láti joy. Lẹ́dẹ̀ gbé Labour Party sórí bí gálà tẹ́ gbé Òbí. Àbí ẹ̀yin kọ́ ni? Ẹ máa ẹ lè jàkú torí Òbí. Torí Òbí, àbí Òbí goes to school. Daddy Délé Fárótìmí, brother mi. Ẹ lè jàkú nítorí Òbí àti Labour Party torí ẹ gbé wọn sórí bí gala náà, they market them like gala. Ẹ ń present Òbí àti Labour Party. Ẹ ń jẹ́ kó yé wa wípé saint ni wọ́n lẹ́ṣẹ̀ lọ́rùn. Wọ́n dẹ̀ ọ́n fi wàjọ Jésù. Ṣé ti rí?
wọ́n disappoint yín èmi gan ti rí nu at least ìwọ̀n bá kékeré tán gé fún wa yẹn a ti rí i pé no ẹ ti wà highly disappointed nítorí ẹ̀ lẹ́ tètè yí ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ lẹ́wà ẹ mà ti condemn Obi bàbá Délé Fárótìmí Nigeria is a joke irúkirú ọbẹ̀ wọ àwọn kettle calling pot black ṣé ti wá rí wípé àti LP àti APC àti fìdípì PDP àti gbogbo àwọn tó kù tá a mọ̀ irúkirú ọbẹ̀ wọ ni wọ́n kò ṣẹlẹ̀ tó gbéra wọn ẹ̀yin náà ẹ máa gbọ́ báwo lẹ ṣe mismanage tẹ divert funds 12 billion over 12 billion yẹn ó lè máa lọ sí bí 200 billion o ibo lẹ kọ sí Aisha Yesufu my sister they say una diverted over 12 billion to another account even 15 million dollars abeg Aisha Yesufu my sister where the money now abeg where una diverted the money go how una take mismanage am the money where everybody all over the world they gather together say una want take support LP Labour Party shey una don see say una face don clear now una eyes don clear now say Obi no be saint as una dey portray am so if Obi can't be the winner now he can't be the Nigeria president wetin for happen now no be the same thing wey this Baba Tinubu dey do now na him Obi too go do and Obi on go work sef pot call kettle black kettle call pot black irúkirú ọbẹ̀ wo ẹ wà okay gbogbo yín ẹ wà alright Baba Afẹ́nifẹ́re Pa Adébánjọ ṣé ìwà lẹ wí mo ní kíkan bí yín ni o ẹ má bínú o ṣé nǹkan tẹ́ ṣe yìí bẹ́ẹ̀ ṣe disgrace ara yín tẹ́ disgrace ilẹ̀ Yorùbá of course now everybody mọ̀ ipa Afẹ́nifẹ́re when you're talking about Yoruba elders that represent gbogbo Yoruba Afẹ́nifẹ́re but many people wọ́n mọ̀ wípé Afẹ́nifẹ́re ti ní about 3 factions faction kan bàbá Fáṣọ̀rántì wọ́n lead faction tiwọn ló support bàbá Tinubu ẹnu wọn ò ká bàbá Tinubu nísìn wọ́n tún gbéra wọ́n lọ bá bàbá ní Aso Villa ṣé restructuring fún wa 1999 constitution review ẹ̀ or whatever wọ́n mọ̀ wípé bàbá Tinubu play wọn ni ìgbà tí bàbá nídìí ìbò tó ní fẹ́ kí wọ́n dìbò káwọn become president náà wá ṣe mítì pẹ̀lú yín lẹ jókòó round table ẹjọ́ agree wọ́n sọ fún yín pé tó bá ti débẹ̀ kọ́ tẹ́ bá ti ní kán ṣe wọ́n ṣe àbí wọ́n ti túṣẹ́ pé mọ́ yín lọ́wọ́ ìjọ yẹn gangan tẹ́ ṣe mítì yẹn ìjọ yẹn ní bẹ́ẹ̀ ṣe tọ́ọ̀nù báyìí tí kúrò bẹ́ẹ̀ kan tọ́ọ̀nù báyìí ni bàbá Tinubu ti túṣẹ́ pé mọ́ yín lọ́wọ́ that is the game báwo lè ṣe máa lọ máa believe àwọn politician nǹkan tí ó ṣe pé wọ́n ṣe nísinsìnyí tẹ́ ti rí wọ́n á ṣe ẹgbàgbé omi ti mọ̀ ṣe rí pé bàbá Tinubu ó use yín ni ó use bàbá Fáṣọ̀rántì caucus faction ṣe rí pé lọ bá wọn sí gbogbo nǹkan tẹ́ bá wọn sọ èwo lẹ rí tó mú jáde ńbẹ̀ kò ríro kò sí nǹkan kankan wọn Bill Gates ni bàbá ń bá tò lọ́wọ́ Tinubu àti Bill Gates ni bàbá lọ gbé wá òun ló ń rúlu Nàìjíríà torí ẹ̀ ló ṣe le kokoko ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀mí yẹn fẹ́ bọ́ ẹ tí ì rí nǹkan kan Bill Gates ló ń rúlu abalájọ tó kó GMO food wá tó kó ṣíkì GMO food gbogbo nǹkan Bill Gates ẹ wo oríṣiríṣi wọn lẹ ń kú pípípí ní Nàìjíríà Bill Gates wà Nàìjíríà òun àti Nàìjíríà 5 and 6 ni wọ́n sìn ó jẹ́ ṣé oúnjẹ jẹ bàbá Tinubu ẹ pẹ̀lẹ́ you are doing well Ọlọ́run ní jẹ́ ni ó gbọ́ ògán ẹni ó gàn ògbọ́n láíláí ibi ẹ bá bayé jẹ́ dé ayé àmọ́ ìpẹ́ bayé jẹ́ gan orúkọ yẹn á lọ fà ṣùgbọ́n ẹ rántí o ẹ fà wọn ọmọ sílẹ̀ sẹ́yìn àrọ́mọdán wọn á jẹ kísà nínú ìyà so bàbá Fáṣọ̀rántì Tinubu ó fi yín ṣẹ̀sìn báyìí sìn kò gbọ́ ó bojú yín jẹ́ ó ti bà everybody lójú jẹ́ bàbá Pa Adébánjọ candidate titi yín ẹ̀rá wọn bàbá wọ́n pín candidate wọ́n ra wọn lọ́wọ́ ó mà ṣe o ẹ̀dẹ̀ ní ilẹ̀ Yorùbá tẹ̀síwájú you see them bàbá Adébánjọ báwo lẹ ṣe wọ́n ní ẹ̀yin mismanage ẹ̀dẹ̀ divert over 12 billion naira lọ síbo owó Labour Party ṣé nísìn tán ní kí EFCC wá gbé yín sìn ẹ wá fẹ́ ṣẹ́ṣọ́ disgrace kí ló dé tó jẹ́ pé ẹ̀yin bàbá wọ̀nyí ojúmọ́ kan disgrace kan lẹ̀ fúnlẹ̀ Yorùbá kí
lágbára lọ́wọ́ yín gan gbogbo nǹkan tó dé yẹ kẹ́ bá wa fojú tó tá à ń pariwo àwọn ọmọ tá wà lábẹ́ yín tá à ń pariwo kò sí kankan tẹ́ ẹ dá síbẹ̀ èyí tí ò lórí tí ò nídìí abalajọ ìṣèbà money ìtìṣèbà nǹkan tẹ́ máa gé bẹ́ẹ̀ asán náà wọ́n láàyín sọ̀tì yín ni àwọn bàbá Fáṣọ̀rántì fashion náà tán tẹ̀lé Tinubu ṣèbówó náà ni wọ́n ti lówó lẹ lọ́gbà ń bẹ́ wọ́n ní ni o don't come for me o èmi náà gbọ́ ni o ẹjọ́ ẹ bá mi sọ fún wọn jàre. You see, there are different types you can bring infrastructure, right? You understand? You see, there are different types you can bring infrastructure, right? We complained about the coastal road. When you build a road, you understand, you connect economic node points. You don't go and build a road where there's no economy. I'm with you with specific issues. Okay. Instead of this general talk. Yes. One, on the question of identity, you said there are some people who call themselves Afenifere, who are pre-independentists. Yes. Okay. When President Tinubu got there not too long ago, some Afenifere leaders went to visit him to encourage him. Were you part of that delegation? Definitely not. Or are those the people you are referring to? Yes. As the prebendarists? Yes. The people who are looking for something to eat? Because they were not going for the people. They were going for what could come to them. Otherwise, they should tell us what programs they got or what concessions they got from the people from President Tinubu. Okay, so there are some Afenifere leaders that are stomach infrastructure leaders. It's not only Afenifere, there are a lot of leaders. Yes, we have Àló ti tó àná ẹ má sọ̀rọ̀ mọ́ àló ti tó stomach infrastructure Afẹ́nifẹ́re ẹ mọ̀ kan ẹ lọ pa orúkọ Afẹ́nifẹ́re rẹ ẹ ti bàjẹ́ kò lórí ẹ ti wá yẹ̀yẹ́ ní the whole of Yorùbá land and the whole of Nigeria kò sí yìí fún faction kankan Afẹ́nifẹ́re mọ́ ẹ lọ pa orúkọ yẹn rẹ ẹ lọ jẹ́ ká ẹ wá original ọmọkọ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ àgbé mi ìkàlẹ̀ o ẹ jẹ́ àlọ́ máa forí korí ká fi kùlùkùn ẹ jẹ́ àlọ́ wo orúkọ mi Afẹ́nifẹ́re lè ọ̀tẹ̀lànà àbí kò tí ì kẹ̀wù báyìí ó ti kẹ̀wù ṣẹ́yìn náà ń gbọ́ wọ́n ní àwọn Afẹ́nifẹ́re tó lọ bá bàbá Tinubu l'Àbújá àwọn pa Fáṣọ̀rántì wọ́n lówó náà lọ gbà ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ fetí gbọ́ àrá ìsìnà tó sọ àwọn Afẹ́nifẹ́re elébi Pa Adébánjọ so ẹ̀yin náà kówó jẹ ní Labour Party àwọn bàbá Fáṣọ̀rántì wọn tètè rówó aláti odù látìgbà tí Tinubu ti wà ń bẹ̀ náà ṣe lọ kì í ṣe torí tilẹ̀ Yorùbá ok kò sí wàhálà ṣé bàbá Tinubu dẹ̀ ti be happy fún yín àkáǹtì ti heavy ẹ ti rà láti abalájọ tẹ́ ẹ dé tá ìdè láti bẹ̀ tẹ́ ẹ sọ wípé ẹ̀yin ò bá ṣe Yorùbá nìkan ṣe ọkọ̀ kọ́kọ́ ṣe o àti ríbi tí gbogbo ẹ̀ ń lọ àṣírí ti padà tú àṣẹ nípa owó ni àṣẹ ti ẹ̀ wúlò fúnlẹ̀ Yorùbá àṣẹ ti ẹ̀jà fún wa àṣẹ ẹnu yín ni lẹ́yìn bàbá tẹ́ ti darúgbó wọ̀nyí nǹkan ti ṣe nǹkan kọ́ púpọ̀ ló ṣe wá anyway mo sọ yìí mo dúró náà kí lèyí náà fíl wọ́n ní Pa Adébánjọ fashion EFCC ń bọ̀ wá gbé bàbá wọ́n ní bàbá wọ́n ti join Pastor Itua Aisha Yesufu àti tatilọ́pẹ́ Peter Obi wọ́n náà ti kó over 12 billion jẹ àti kan wá ṣàlàyé kí EFCC sọ fún wọn kí wọ́n wá ṣàlàyé ibi tí wọ́n kó $15 million. $15 million. Do you know how much that is in naira? Ṣá má gbàgbé jọ̀ọ́ nítorí Ọlọ́run bá mi subscribe sórí YouTube channel. Má sì gbàgbé láti bá mi thumb up lórí fídíò yìí. Bá mi mú fídíò yìí kó bá mi share dọ́dọ̀ bọ̀dá mi Délé. Bọ̀dá mi Délé Fárótìmí, mò ń kí yín ní o ṣé dáadáa lẹ́wà. Ẹ pẹ̀lẹ́. Ìjọ́sí báyẹn ní àwa Yorùbá nation ibo ni bàbá Akíntóyè fẹ́ fojú sí. Ẹ jọ̀ọ́ ibo ni Pa Adébánjọ fẹ́ fojú sí? Ẹ jọ̀ọ́ bàbá Délé ẹ bá mi bèrè ibo ni Pa Fáṣọ̀rántì fẹ́ fojú sí pẹ̀lú gbogbo rògbòdìyàn yìí. Ẹ wo bàbá Délé ẹ wá bàbá Délé ibo lẹ́yìn gan fojú sí báyìí mo ní ìbéèrè ní o àbí ìbéèrè ò ṣàfàjà mo láìkì rin Ọlọ́run brọ́dà mi lọ ẹ̀yà ẹ wo ẹ jẹ́ àpàdé ní comment section ire o.